bẹ́ẹ̀ ni ó ní orin lòun fi ṣàgbákò lọ́dọ̀ Ọlọ́run ibi tí ń lọ́nu eléyìí ó máa jẹ́ wáàsí àti ẹ̀kọ́ bẹ́ni tí ó bá lẹ́kọ̀ọ́ ti ń wí pé orin ọ̀dà hasanuhu hasanu wa qabihuhu qabihun èyí tí ó bá dánú orin ni ọ̀dà orin tí ń bá yin awo tí ń yin orò tí ń yin eégún ọ̀dà ọ̀gbọ́ àbọ̀rin tó bá gbé ni débi tí èèyàn ń lọ ìgbàlẹ̀ tí ń lọ ọjọ́ méje ń bẹ̀ ọ̀dà ọ̀gbọ́ ọ̀dà kò lè dá kìáma kó lè ti kọ́ lọ́wọ́ gbà kò lè gbà àbí tó bá padà bí àbúnú wa sì ṣe padà àmọ́ orin tí èèyàn bá fi ń kí Ọlọ́run táwọn èèyàn rí ọgbọ́n mú bẹ̀nu Islam irú orin yẹn dáa àbúnú wa sì níjọ́ tóun fẹ́ ṣàgbákò lọ́dọ̀ Ọlọ́run orin lòun kọ wailul lil musallina lòun wí àmọ́ gbọ́ Ọlọ́run fẹ́ gbà òun wá mú tákàdá ńgbà tó ku ọ̀tún la tó ń kú òun wá kọ àwọn orin yìí kalẹ̀ orin wọn ń bẹ́ ń bi wíìrìdì tí ẹ̀yin àgbàlagbà máa ń ṣe ní Kàdíríyà tí bàbá wa sọ Ibnu Bayani èyí tẹ́ ẹ fi kọ́ wa tá a máa ṣe wọn wípé ya Rabbi ilé àzùmátì òun ló ní àbúrò wa sì ló ní wàlá kọ́dà àlẹ́mù ó ní wọn Ọlọ́run ó ní bí ẹ̀ṣẹ̀ mi bá tiẹ̀ wá tóbi tí ò ló ń kà ṣé bí àforíjì èrè Ọlọ́run ju ẹ̀ṣẹ̀ mi lọ. èyí pé ìwọ Ọlọ́run bí ti ń kọ́nu kàmá àmọ́ṣà wọ́n ló ní ká máa tó ká máa fara gbolẹ̀ ọba bọ̀rọ̀ alẹ̀ ń wò wá yí lẹ̀lẹ̀ nulẹ̀. bọ́ ọba wa dá ọwọ́ mi padà tó ọlọ́gbàdúrà mi talẹ́ni tí ó kẹ́mi tí wọ́n bá lọ kẹ́mi mọ́ lọ. tọ́ba yẹn pẹ́ nìkan ò lè ráàánú rẹ̀ àfàwọn tí wọ́n bá ṣe eré láyé. àwọn tí wọ́n wá sábúrú tí wọ́n ò rí bìkan gbé gbà talẹ́ni tí wọ́n padà képe tí ó gbà wá fún wọn lọ. wàsí ilẹ̀kẹ̀ wà lẹ́nu kan tí mo lè sábà èsì lẹ́ni tí gbé wájú rẹ̀ pé wá gbà mí bí n bá ní lè bá anabi Muhammad tó bẹ̀ lóòótọ́ àmọ́ ó ṣeéṣe kọ́ pẹ́ tọ́ra anabi ti kú mo gbéra ní wá bàrẹ̀ Ọlọ́run kan ṣàánú mi gbogbo tí mo ṣe fún ọbẹ̀ yẹ̀ dìní. wọ́n jẹ́ nínú àtúwìkẹ́. tó ń ba ènìyàn. Mawlana sọ Ibnu Bayani sẹ́ni bó ti wí bẹ̀ tán ọwọ́ ká tákàdá yẹn nígbà tó kọ́ ọwọ́ gbé sábẹ́ bírò rẹ̀ tó sùn wàzádà rẹ̀ alábẹ́ wìzádà rẹ̀ ọwọ́ gbé sábẹ́ rẹ̀ ibẹ̀ ni wọ́n ń forí lé ìjọ tí ọwọ́ akú bẹ́ẹ̀ ni wọ́n ń sọ fún ẹni tí ó lọ lè torí lójú oorun ó ní tó ọba ti délé ó ní orin tí mo kọ tí mo fi tún ọ̀rọ̀ ara mi ṣe tọ́lọ̀ ń fi gbà mí tí mo fi dọ́mọ àlìjẹ́nnà ọlọ́wọ́ ba lábẹ́ bílò mi tọ́hún bá tají tọ́hún bá lọlé rẹ̀ ó pé ìyàwó ẹ̀ pé a ọkọ rẹ ní tákàdá kan ń bẹ lábẹ́ bílò bá wọn nígbà wọn bá ń bẹ lóòótọ́ tákàdá òun lọ́wọ́ fọ́n fún gbogbo ayé wípé orin làbúnú wa sì kọ tẹ́ ṣàgbákò orin ló sì kọ tẹ́ ṣe ríire eléyìí jẹ́ wáàsí ẹni tó pàdé ajá àrúkà gàwátì ẹni bọ́ sí àyín ẹni tó pàdé ẹni ní ẹ́pọ̀tù ibẹ̀ mo fẹ́ sọ̀kalẹ̀ sí ìlérí àwọn aláìmọ̀ta gbogbo ni Ọlọ́run jọ dáa fún ọ ẹni tó pàdé rẹ ní airport ní ọ̀fun wọn lẹ́rìí ọ ní o mú ẹ̀rí wá tí a fi mà wípé orin da àbórin ọ̀dà àyíbẹ̀kọ́ ni gbogbo ó bá yìí múra mi ni tọ́ba wa dìgbà míì bírú ẹni bẹ́ẹ̀ bá wá pàdé rẹ̀ àbẹ́lòmíì láti béèrè wípé kí ló bá kí orin tí ẹ̀ ń kọ́ ni ó ní gbogbo àwọn àfa àpanupọ̀ pé hasanu wu hasanu èyí tó bá ti dánú orin ọ̀dà lọ́dọ̀ Ọlọ́run wà kọ̀bí ìhù kọ̀bí ìhù èyí tí ọba ti dánú orin ni ọ̀dà lọ́dọ̀ Ọlọ́run orin ni àbúnuwà oníkọ́lọ́ wo ìtàn àbúnuwà orin lọ́kọ́ tó yẹ sàgbákò orin ló sì kọ tó fi tún padà tó rẹ̀ sí lọ́dọ̀ Ọlọ́run tó fi dọ́mọ àlìjẹ́nnà gbogbo ẹ̀yin tẹ́ ń kọrin tọ́ba yẹ pẹ́ nìkan kọrin bú Ọlọ́run tó sì bú Islam tó sàgbákò tó padà wá tó rẹ̀ sí tó padà dọ́mọ àlìjẹ́nnà ẹ̀yin tẹ́ ẹ wá ń kọrin ju ẹ ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ bú Islam tẹ́ ẹ sì bú Ọlọ́run tó yẹ kí Ọlọ́run lẹ́ fi yìn ju ẹ ti bẹ̀rẹ̀ ẹ wá kú lérí agbọ́nrin pé ẹ̀yin Ọlọ́run sẹ́ni bá àlìjẹ́nnà yín ẹ ti wà àlìjẹ́nnà kẹ́ni tó sọ pé òun ọ̀dà àwọn tó ráyè ibi tí ó gbà lọ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. اللهم وإياكم آمين مولانا مدينته الشيخ الواسعي التايش جاكمن الله dákúdákú àbíyá àtìgbà àtàgbà wọ́n yẹ kó fọ́ bàjẹ́ mẹ́ o àtàgbà yọ ọkọ ọlọ́mọ mi ká.